wa náà sọ̀rọ̀ ń pa yẹn èèyàn lè dáná wọn dáná ní olókùú sọjà kọtàn wà kíni wà tẹkírọtàn wọn dáná ní pé a fi ṣe sàrà fún a sì ń fẹ́ rántí ẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam Ànábì a máa dáná a máa pẹran yóò wá pin aníwọ́lọ̀ fún àwọn sọ̀wá ìwò Khadija tí Khadija ti kú láyé tipẹ́ eléyìí fẹsẹ̀ nílẹ̀ so ìyẹn báyẹn. So hadithu nan bennu sahih al-Bukhari o de wa nu sahih Muslim bakana oye hadith 3718 hadith 3817 nínú sahih al-Bukhari oye so bakana in bani 3716 bakana nínú sahih al-Bukhari so حدثنا قتيبة ابن سعيد حدثنا حميد ابن عبد الرحمن عن هشام ابن عروة عن أبيه عن عائشة رضي الله عنها oye qalat yawa Aisha radiyallahu anha ó sọ ipe ẹ jẹ́ ká gbé kamera sí so oye kami yan ṣe kíni kí wọ́n rí intan ṣe kíni inti wọ́n rí inti an sọ wọ́n rí intan ṣe kíni wọ́n rí intan wí oye Umdatul Qari leleyi so sharhu Sahih al-Bukhari ni तो यह अभी طيب مجلد يليك فولوم 16 للي نينو عمدة القاري so عن عائشة رضي الله عنها لا ترى يا عائشة كلا بيدا يونسي قالت أصيبي ما غرت على امرأة للنبي صلى الله عليه وسلم إيبي إن جو ẹni kankan nínú àwọn obìnrin nínú àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam ma ghirtu ala Khadija so ní owú tí mo jẹ lórí Khadija radiyallahu anha oye halakat ay matat ìyàwó Khadija ó kú qabla an yatazawwajani ipe ó kú síwájú kánú salamu tó fẹ́ mi lima kuntu asma'uhu yadhkuruha wa amarahu Allahu أن يبشرها ببيت من قصب أو من قصب so ipe ohun jowu pẹ̀lú ohun tó máa ń gbọ́ látọ̀dọ̀ annabi sallam tánà sallam máa ń ṣe kíni tí máa ń sọ nípa Khadija radiyallahu anha so bẹ́ẹ̀dẹ̀ ni pẹ̀lú ipa Allah bẹ́ẹ̀dà pa annabi sallam láṣẹ kó ṣe kíni kó ṣe tafshir so kó fún yàwá Khadija ní ròdùnú pẹ̀lú ilé kan nínú aljanna oye tó bẹ́ẹ̀dẹ̀ ni wa in kana la yazbahu ash-shata fayu'di fi khala'ilha minha bẹ́ẹ̀dẹ̀ ni annabi sallamu a ma ṣe kíni a ma pa ẹran so ibi tán lọ náà ni annabi sallamu a ma ṣe kíni a ma pa ẹran fayu'di fi khala'ilha minha ma yas'uhunna yóò wá ṣe kíni yóò wá fi ṣe ẹ̀bùn sí àwọn khalailu Khadija that is àwọn ọ̀rẹ́ obìnrin Khadija radiyallahu anha aná salamu ó wà fi ṣẹ̀bùn sí wọn yóò fi ránṣẹ́ sí wọn oye ma yas'uhunna ohun tí ó ṣe kíni tí ó tó wọn yóò fi ṣe kíni yóò fi ṣẹ̀bùn sí wọn yóò fi ránṣẹ́ sí wọn ipé tọ̀ ẹran rí o so ẹ̀yin tẹ́ jẹ́ ọ̀rẹ́ Khadija so hadithu yìí bákan náà in bẹnu kíni in bẹnu sahihu Muslim in bẹnu kíni in bẹnu sahihu Muslim so bákaná oye abùkátà sí káka èyí tí ń bẹnu kíni èyí tí ń bẹnu sahihu Muslim yìí nítorí kálíbà ṣe kíni kálíbà rí àǹfààní riwaya kan bẹ̀ tayyib so èyí tí ń bẹnu sahihu Muslim oye anida àti ka ẹgbàwá kan bẹ̀ láti ma ìtumọ̀ khalailu tí ń bẹnu kíni tí ń bẹnu Sahihul Bukhari tó dẹ̀ wà nínú Sahih Muslim bí báyìí náà so kí ni ẹgbàwá náà òun náà ni eléyìí náà bí báyìí oye níbi hadith 2435 nínú Sahih Muslim tí Aisha sọ pé ma ghirtu ala nisa'i nabiyyi sallam illa ala Khadijata wa inni lam udrikha ipe òun ò ṣe kíni
ohun òjòwò ẹni kankan nínú àwọn ìyàwó annabi sallallahu alaihi wasallam àyàfi Khadija radiyallahu anha ipe bẹ́ẹ̀dẹ̀ ni ohun ò bá Khadija ohun ò bá láyé. Qalat, so Aisha wá sọ pé wa kana rasulullah sallallahu alaihi wasallama ipe annabi sallam òjíṣẹ́ Allah bẹ́ẹ̀dà ó jẹ́ nìkan tó wá sí pé idha dhabaha shat tó bá pa ẹran tó dúnra fa yaqul yóò wá sọ pé arsilu biha ila asdiqahi Khadija, so ẹran tẹ́ pa yóò ẹ fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ Khadija, ẹ fi ránṣẹ́ sí kíni sí àwọn ọ̀rẹ́ Khadija, that is àwọn ọ̀rẹ́ obìnrin tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Khadija. Tayyib, níbi hadithu yìí an-Nawawi rahimahullah ó sọ ọ̀rọ̀ kan tó ṣe pàtàkì púpọ̀ níbi kíni níbi hadithu yìí, ó ṣe ọ̀rọ̀ kan tó ṣe kíni tó ṣe pàtàkì púpọ̀ níbi kíni níbi hadithu yìí tó sì yẹ ká ṣe kíni tó yẹ kí a kà jáde. Oye, طيب. So an-Nawawi rahimahullah on sọ pé wa fi hadha kullihi, ó ní wa fi hadha kullihi dalilun li husni al-ahad, ipe níbi àwọn hadisi tó wá yo, níbi àwọn hadisi tó wá nípa ipe annabi sallamu oye a máa pa ẹran tí ó wá fi ránṣẹ́ sí àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ obìnrin fún Khadija. Oye, so níbi àwọn ìgbàwá hadisi tó wá yìí ẹ̀rí ńbẹ̀ńbẹ̀. Oye, li husni al-ahadi wa hifzi al-uddi wa ri'ayati hurmati sahib wal ashir, ẹ̀rí ńbẹ̀ńbẹ̀ fún ìní ìbálòpọ̀ tó ṣe kíni tó yanjú tó sì dá, wa hifzi al-uddi àti ìdábòbò àti ìṣọ́ ìfẹ́, wa ri'ayati hurmati sahib àti ìmójútó ìwọ ọ̀rẹ́ wal ashir àti alábàgbé fi hayatihi lójú ayé rẹ̀ wa wafatihi àti lẹ́yìn ikú rẹ̀ wa ikrami ahli dhalika sahib àti ìpọ́n àwọn ará ilé ọ̀rẹ́ yẹn ìpọ́n wọn lé. Tó ṣẹ́rí ohun tí an-Nawawi sọ yìí rahimahullah kalla bẹ́ẹ̀dà kó bá wa ṣe kíni kó bá wa kẹ́. So oye, ní ìsìn a wá lọ sínú hadithu kan láti ṣe kíni láti yànnàná kí ni ìdí tí Ànábì sallallahu fi ń ṣe kíni tí fi ń fún àwọn ọ̀rẹ́ Khadija ní ẹran lẹ́yìn gbà tí Khadija ti ṣe kíni tó ti kú. Ṣé fi ìdáwọ̀lá Ànábì sallallahu fẹ́ fi ṣe tí fi ń fún wọn? Oye, anídà àti ṣe kíni anídà àti mọ̀, anídà àti ṣe kíni anídà àti mọ̀ bọ́yá fi ìdáwọ̀ ní fi ń ṣe kíni ní fi ń fún wọn. Tó tá bá wá sínú al-Mustadrak ala sahihain, so al-Mustadrak ala sahihain, Mustadrakul Hakim ni, so mujalladi alákọ̀ọ́kọ́ nínú rẹ̀, so mujalladi alákọ̀ọ́kọ́ nínú rẹ̀, so al-Mustadraku ala sahihain lil imam abi abdullahi Muhammad ibn Abdullah al-Hakim an-Naysaburi, ó kú ní ọdún 405 rahimahullah, kalla bayada kó ṣe kíni kalla bayada kó bá ní kẹ́. Oye, so volume 1 nílé rahimahullah. So hadith ẹlẹ́ẹ̀kẹ́ 41. So ẹ mọ̀ pé hadithu tí àfá al-Misri tí wọ́n ṣe kíni tí wọ́n tọ́ka sí, hadithu tí wọ́n fẹ́ fi ṣẹ̀rí pé Aisha radiyallahu anha ipò sọ ipá Nabi sallallahu alaihi wasallam pa ẹran yóò wá pín fáwọn kíni fún àwọn tí wọ́n jẹ́ bí àna àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, bó tẹ̀já sí pé kò sí nínú hadithu tí wọ́n sọ pé àna. Oye, so àwọn ẹni tí wọ́n jẹ́ ọ̀rẹ́ khalail, àwọn tí wọ́n jẹ́ ọ̀rẹ́ Khadija. Oye, so tí wọ́n jẹ́ ọ̀rẹ́ tímátímá rẹ̀, àwọn alábàáṣe rẹ̀, ọ̀rẹ́ wọléwọ̀dé rẹ̀. Oye, anọ́sẹ́lẹ́mù ó pẹ̀rẹ̀ náà fún. So a sì ká ọ̀rọ̀ al-Imam an-Nawawi rahimahullah látinú sharhu Sahih Muslim tí wọ́n sọ pé níbi hadithu yìí, so ẹ̀rí ń bẹ́ńbẹ́ àtàwọn hadithu míì náà tó wá lórí riwaya náà, ipe ẹ̀rí ń bẹ́ńbẹ́ tí ń tọ́ka sí wípé tí ń tọ́ka lórí ìní àjọṣepọ̀ dáadáa àti ìdáàbòbò ìfẹ́ àti ìmójútó kíni ìmójútó ìwọ ọ̀rẹ́
oye so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣé wá rí hadithu tí ń bẹ ní kíni tí ń bẹ nínú Mustadrakul Hakim yìí so tí ń ṣe hadith 41 so tẹ́ bá rí ẹ rí pé al-Imamul Hakim ohun tí wọ́n fi ṣe tabwibu hadithu yìí ni pé husnul ahad minal iman so ìmójútó ìní relationship tó dáa so àbájọṣepọ̀ tó ti wà láàrin èèyàn ní èyí tó dáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú imani ló wà lára imani ló ṣe kíni lára imani ló wà tó báyìí sin hadithu yawa Aisha náà ní bákanáà haddathana Abul Abbas Muhammad ibn Yaqub haddathana Muhammad ibn Ishaq as-Saghani haddathana Abu Asim haddathana Salih ibn Rastam an ibn Abi Mulaika an Aisha radiyallahu anha qalat látọ̀dọ̀ yawa Aisha radiyallahu anha ó ní ja'at ajuzun hadithu yìí nísìn ó láwọn ẹgbà wá nínú àwọn tírà mi yàtọ̀ sí bíbáyìí so ja'at ajuzun ila nabi sallallahu alaihi wasallam yawa Aisha sọ pé ìyá arúgbó kan ó wá sọ́dọ̀ annabi Muhammad sallallahu alaihi wasallam wa huwa indi annabi sallallahu sí wà lọ́dọ̀ rẹ̀ that is in bẹ lọ́dọ̀ yawa Aisha faqala laha rasulullah sallallahu alaihi wasallam annabi sallallahu wá sọ fún ìyá arúgbó náà ipe man anti taniye qalat ó wá sọ pé ana Juthamatu al-Muzaniyya ipe èmi ni Juthama al-Muzaniyya faqal annabi sallallahu wá sọ pé bal anti Hassana al-Muzaniyya kayfa antum kayfa halukum so annabi sallallahu wá sọ fún pé tó kìí ṣe ipe so ó kọ tí ìyá yẹn pera rẹ̀ oye annabi sallallahu ṣe kíni ó fẹ́ change torí kò ṣe kíni kò mú in tó dáadáa ní annabi sallallahu wá sọ pé bal anti rárá o so anti Hassana al-Muzaniyya Hassana al-Muzaniyya ni so kìí ṣe Juthama so that is annabi sallallahu yọ́nú sí ó kọ tí àyẹn ṣe kíni tí àyẹn jẹ́ so àǹfààní mi tátún ṣe kíni tátún jẹ́ nínú hadithi yìí nìyẹn so àwọn ọkọ̀ tí ò bá wọlé lábẹ́ ṣẹ̀ríà so ká má ṣe kíni ká má pààrọ̀ rẹ̀ fún àwọn kíni fún àwọn ọmọ wa so ó kọ yìí nìsín kò mú túmọ̀ dání kò mú túmọ̀ dáadáa dání torí lánàá sọlẹ́mù ṣe sọ pé rárá o Hassana al-Muzaniyya aw al-Muzaniyya òun yẹ tó àná sọlẹ́mù wá ní kayfa antum kayfa halukum kayfa kuntum ba'dana ipe bó lẹ́wà ṣe dáadáa lẹ́wà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so qalat ìyána ìyá arúgbó náà sọ pé bi khairin ipe dáadáa làwọn wà o wá ní bi abi anta wa ummi ya Rasulallah so ipe tọ̀ ìran nabi so ìran nabi mo fi bàbá àti ìyá mo fi ṣe kíni mo fi bẹ̀ oye so àbíkẹ́ kó mọ̀ túmọ̀ sí pé ìran nabi so mo fi ìyá àti bàbá mi mo fi tánà fún ẹ ìrẹ òjíṣẹ́ Allah bẹ́ẹ̀dà so oye tọ́ ìyàwó Aisha sọ pé falamma kharajat qultu ipé ńgbà tí ìyá arúgbó náà jáde tó kúrò lọ́dọ̀ àwọn òun wá sọ pé ya Rasulallah ìrẹ òjíṣẹ́ Allah bẹ́ẹ̀dà tuqbilu ala hadha al-ajuz hadha al-iqbal so ìrẹ nabi sallamu so ó ṣe kí ni ó tẹ́wọ́ gba arábìnrin yìí so ó sì bá sọ̀rọ̀ bó ṣe yẹ so ó sì free pẹ̀lú pé ó bá sọ̀rọ̀ nírú ọ̀nà tó fi ṣe kíni tó fi nírú ọ̀nà tó fi ṣe kíni tó fi bá sọ̀rọ̀ yá àti tó fi ṣe kíni tó fi gbà wọlé yìí faqal so Ànábì sallallahu wá sọ pé innaha kanat ta'atina zamana Khadija ipe obìnrin arúgbó tó rí yẹn ya arúgbó tó rí yẹn o a máa wá bá wa a máa wá sọ́dọ̀ wa lásìkò Khadija that is nígbà tí Khadija wà láyé wa hinna husnal ahadi minal iman bẹ́ẹ̀ dẹ̀ ni dáadáa ìbáṣe ní àjọṣepọ̀ that is àjọṣepọ̀ dáadáa relationship dáadáa oye nínú imani ló wà kíyàn ṣe kíni kíyàn ní so bẹ́ẹ̀ dẹ̀ ni kíyàn keep ẹ̀ so òun ni in tó fà tí Ànábì sallallahu alaihi wa alihi wa sallam níbi hadithu tí àfà al-Misri ká àbíkẹ́ tí wọ́n rí fà sí wọn ká àmọ́ wọ́n rí fà sí ipa náà sọ́lámù a máa ṣe kí ni a máa dún ẹran a máa pa ẹran fún àwọn ọ̀rẹ́ Khadija tí ó fi ṣe sàárà fún wọn nínú ìdí tó fà á nìyẹn tánà sọ́lámù fi máa ṣe kí ni tí máa fi ń pa ẹran fún wọn lẹ́yìn ìgbà tí Khadija ti kú tán oye láti kíìpù relationship tó wà láàrin àwọn ọ̀rẹ́ Khadija so gẹ́gẹ́ bí relationship náà ṣe wà lójú ayé Khadija nígbà tí Khadija wà ní ayé so kìí ṣe pé bóyá Ànábì sallallahu dú ẹran yẹn láti fi ṣe fìdáù
bẹ́ẹ̀ dẹ̀ ni láti sọ pé òun fẹ́ máa fi ṣe